Africa Content TV. Alhamdulillah Rabbil Alamin. والصلاة والسلام على أشرف المرسلين صلى الله عليه وسلم محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. Èyí gbogbo wa ta mọ̀. Èyí gbogbo wa tí a mọ̀. Tí ṣẹ̀ríà sì kọ́ wa. Tí ṣẹ̀ríà Islam tó sì kọ́ wa. Èyí pé tí a bá fẹ́ kírun. Náà ni pé tí a bá fẹ́ kírun. Ẹni tó fẹ́ ṣáájú o. Ẹni tí ó fẹ́ ṣíwájú o. Kò gbọ́dọ̀ fàkùnù. Kò gbọ́dọ̀ fàkùnù. Kò gbọ́dọ̀ sáré. Kò sì gbọ́dọ̀ sáré. Ọkọ̀ wà yóò gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì. Ó gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì ní èyí bí ó ti gbọ́dọ̀ kájú kó yára jù kò tún gbọ́dọ̀ fàkùnù wọ̀ntúnwọ̀nsì lọ́gbọ́dọ̀ wà. Torí nínú àwọn tí ó tò lẹ́yìn ẹni tí ó jẹ́ àgbàlagbà wà. Ìdí tí òbí gbọ́dọ̀ sáré tí òbí gbọ́dọ̀ fàkùnù àbí kọ́ sáré nípa ẹni tí ó jẹ́ àgbàlagbà nígbà tí àwọn tí ó tò lẹ́yìn rẹ̀. Ẹni tó jẹ́ ọmọdé òun náà wà ń bẹ̀. Ẹni tí ó jẹ́ ọmọdé òun náà wọ bẹ́ẹ̀ lọ́mọ tí ń ṣe kó bá ti ń ké o. Ẹni tí ó jẹ́ aláàárẹ̀ lọ́mọ bẹ́ẹ̀. Ẹni tí ó jẹ́ aláàjò tó ní bùkátà tó fẹ́ bíá ọkàn fẹ́ pé ìwọ ọ̀tọ̀ lọ́wọ́ ni gbogbo ni wọ́n gbọ́dọ̀ máa bẹ lẹ́yìn rẹ̀ yóò wà lọ tí kálukú wọn máa tí ọmọ ṣe. Gbogbo kinní yìí. Gbogbo kinní wọ̀nyí. Ẹ̀kọ́ ni. Ẹ̀kọ́ ni. Fún wa. Ló já sí pé ẹ̀kọ́ yẹn gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ní gbogbo ìgbésí ayé wa gbọ́dọ̀ máa lò. Gbogbo òṣèṣì wa a gbọ́dọ̀ máa lò. Ìjókòó à ń bí lénìí. Aṣọ ìpàgọ́ mẹ́wàá. Láago mẹ́wàá yẹn àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn wọ́n ti débí pẹ̀lú gbogbo kíní kàtẹ́ ikú pé wọn ó bọ́ sáago mọ́kànlá. Wọ́n ti wá jókòó. Ìjókòó yìí ò tí kún ò tí pé tí wọ́n ti jókòó kalẹ̀. Àwa ní gbogbo gbà àmọ́ a máa ń fojú fo àbùkù sí ni. Àbùkù ni ká má mọ ètò
ká má mọ nǹkan dáa bí àkókò báyìí la fi sí àmọ́ àkókò ó lò àti bàbá àti mánéjì ẹ̀ àbùkù ló sì jẹ́ fún wa àmọ́ fojú fo ní gbogbo gbà. Bàbá wa ìmáàmù Ìbàdàn tí wọ́n ti dé títí di irú àsìkò yìí. Bàbá ní pé nǹkan yìí wà fẹ́ bẹ̀rẹ̀ láago 10 o, nǹkan yà fẹ́ bẹ̀rẹ̀ láago 11 o, ó sì gbọdọ̀ lásìkò tá a gbọdọ̀ dìde. Gbogbo pàtàkì wà lẹ́yìn ìmáàmù tá a fẹ́ gbé òun dúró. Nǹkan tó tàbùkù wa tá a mọ̀ tá a fi ń ṣe fáàrí tí Islam sì ti kọ́ wa. Sọ́fù àtùmọ̀ àgbẹ̀ ìstẹ́wù ẹ dúró déédé ṣáà gbọ́dọ̀ dúró déédé ní òun ni. Èyàn fi hàn wáyé pé àgbọ̀ nǹkan kan yé. Ẹni tó bá ní nǹkan ṣe tí nǹkan ṣẹlẹ̀ fún tó fẹ́ wá kó wá lásìkò tó bá dé kó bá wa lẹ́nu ẹ̀. Ohun tó mú pẹ́ ó ní nǹkan tó mú pẹ́ ni. So ara indiscipline yẹn. Ara indiscipline táwa Mùsùlùmí ò ní yẹn. Mo fẹ́ lè máa sọ kankan mọ́. Àwọn oníjọba a pè wọ́n dá wa lóhùn. Secretary to the state government wọ́n wà bí tó tún fi dìde òun bó ṣe pẹ́ tó. Ara discipline àníkàn kọ́ látara wa. Àwọn tá a ti rí ilé ni ó yẹ ká gbowó lọ́dọ̀ wọn owó pọ̀ kínní kan ẹ wá bẹ̀rẹ̀ sí lo àsìkò yẹn. Ẹ fẹ́ fi sú àwọn tẹ́ pè. Èmi gbọ́dọ̀ padà sékòó. Ṣé bàbá ìmáàmù ni wọ́n tó àgbàlagbà kí wọ́n ti jókòó pẹ́? Wọ́n lè fẹ́ sáré, wọ́n lè fẹ́ ṣe bùkátà mi, wọ́n lè fẹ́ ṣe kíní àmọ̀ yẹn. Wọ́n lè fẹ́ kálejò. Ókè wọ́n lè fẹ́ gbowó, owó lẹ ti gbà, wọ́n ti gbà owó. Wọ́n jókòó de pé ẹjẹ́ kan parí ẹ̀. Kí ni a ní kémi wá sọ? Sáwọn ọmọ mọ́ríkàsì náà mo fẹ́ bá sọ̀rọ̀. Ọdún yàn Akramakumullah. Torí nǹkan tá a kọ́ àlò. Torí tí a kọ́ tá a sì mọ̀ àlò. Ìdádẹ́kọ́ yẹn. Ìdásìkọ́ tá a lò yìí. A gbọ́dọ̀ lò látọ̀dọ̀ ara wa. Ọ̀tọ̀dọ̀ wa ni lílò rẹ̀ gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí bil ulum wan nizam wal amal. Ilmu wo nìkan, ilmu wo la ní? Nizam wo la ní? Amal wo la ní? So
wákàtí mélòó lẹ fẹ́ ní kémi ti sọ̀rọ̀ nísìnyí. Akramakumullah. ààyè ní sùúrù. kémi náà wá lo wákàtí kan ẹ wá go ẹ wò gbàtà èèyàn ti jókòó. Tọ́ni ẹ o, ẹ bá fẹ́ kémi máa wá. Bẹ́ẹ̀ bá fẹ́ kí Baba Lágége ọmọ wá. Á ta orin, á ṣe kíní, ẹ kì mí. Ṣé ẹ̀ ní kí mi tẹ́lẹ̀ ni? A kọ orin ẹ kí bàbá káàbọ̀. Ṣé a kò mọ̀ wípé ó dáa ká kí bàbá tẹ́lẹ̀ ni? Kìí ṣe tó yẹ kí wọ́n máa sọ fún wa ti bèyí nì tẹ́lẹ̀. Orin tẹ́lẹ̀ fẹ́ kà. Orin tí ẹ sì fẹ́ kà yìí. Ṣé ẹ̀ṣẹ̀ fẹ́ sọ fún mi pé ẹ mọ orin yẹn kọ ni? Ṣé ẹ̀ṣẹ̀ fẹ́ bèyí nì sọ wípé ẹ mọ orin yẹn kọ ní bàbá tó kọ yín náà ni wọ́n bẹ ń kálẹ̀ yìí. Wọ́n mọ̀ pé bẹ lọ́dọ̀ yín. Kò sí ìmọ̀ nílé èdè Lárúbáwá orin ni o lọ́rọ̀ ni o tọmọ mọ́ríkàsì tó bá gba mọ́ríkàsì kọjá tí ó mọ̀. Kò sí ìmọ̀ náà ní ìmọ̀ Islam ní ìmọ̀ èdè Lárúbáwá àtòrin àtọ̀rọ̀ lẹ́yìn tó kúnná tó jẹ tí ń gbèsè tí Lárúbáwá máa jẹ́ yìí pé wọ́n kọ èyí wọ́n kọ́ dáa ọ̀dọ̀ ọmọ mọ́ríkàsì náà lẹ́tí máa bá ọmọ mọ́ríkàsì tó bá ké dáadáa tó farabalẹ̀ tó gba mọ́ríkàsì kọjá tí mọ́ríkàsì sì gbàrọ̀ òun náà kọjá. Ọgbọ́n pàápín orin tẹ́kọ̀ọ́ rọ̀ Professor Isa Alabi wà níbí. Gbogbo bẹ́ẹ̀ ni ẹ máa kọ Professor Isa Alabi Amiru Shuara wọ́n bẹ níkàlẹ̀ ní kọ́bọ̀kọ́bọ̀ ni wọ́n ṣe gbogbo nǹkan kó wá sí. Orin àwọn ọ̀pẹ Ọlámírù Shuara lásán o. Wọn ò pè wọ́n bẹ́ẹ̀ lásán. Ṣé ó Lazari ló pè wọ́n bẹ́ẹ̀? Mọ̀lánà Ahmadu Tayyib Sheikhul Azhar àwọn ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ wọ́n sì gbọ́ orin lẹ́nu wọn wọ́n rí pé orin wọn yìí jọ tọ̀dọ̀ wa ni. So kí tún wá ní? Kí tún wá ní táwọn aṣọ pé a fẹ́ kọrin láti wá mú àkókò lọ́wọ́ orin tẹ́ ẹ fẹ́ kọ lójú òkúlẹ̀ fún ara rẹ̀ yìí. Nípa bẹ́ẹ̀ ìyẹn ni o. Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkókò dọ́wọ́ wa bẹ́ẹ̀ ohun ti nínú ni ká má jẹ́ ó wáyé bẹ́ẹ̀ nígbà míì má ká máa ṣàkólé kan àkókò gbogbo àlejò láwọn tó tóbi tá a bá sì pè ká máa ro tiwa náà má tiwọn pé wọ́n tún ní nǹkan míì tí wọ́n fẹ́ rán. Àmọ́ nítorí Senator Buhari láti 2015 tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa. Ìbàdàn. Bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbà gbogbo ilẹ̀ Ìbàdàn àtàgbègbè rẹ̀ Baba Lágége kí wọ́n púpọ̀. In absential mo kí ìmáàmù Ọ̀yọ́. Bàbá kí bàbá ìmáàmù Ọ̀yọ́ wọ́n fi kíkì ránṣẹ́ sí wọn. Mo kí mufti Òkè Ògùn àáfàá mi ni wọn o. Allahu Akbar. Baba Lágége ní ọtí bàbá mufti Òkè Ògùn Baba Lágége ní kúmọ́ àlùfáà wọn ni wọn. Allahu Akbar. Kìí ṣe pé mo kàn ń pọ́n o. Kìí ṣe pé Baba Lágége kàn ń pọ́n wọn ìwọ ni. Níbi Baba Lágége jòkó sí ni tí wọ́n gbà tí ìjòkó yìí náà gbà pé àwọn làfà kálukú àwọn ayọ̀ ìwọ̀ ń pé kò bú nǹkan kan kù lára àwọn táwọn sọ pé bàbá náà àlùfáà àwọn ni wọ́n ìwọ̀ nù ni. Mo kí mufti ilẹ̀ Ìbàdàn. Bàbá ní àwọn kí bàbá wa mufti ilẹ̀ Ìbàdàn. Dr. Abdul Bari Adétúnjí Fagba.
Bàbá Imam Ìbàdàn. Àwọn ìmáàmù ilẹ̀ Ìbàdàn. Bàbá mi ni wọ́n. Bàbá Lágége ni wọ́n. Allahu Akbar. Níjòkólẹ̀ yìí, àfa bàbá Lágége ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bàbá wọn tún máa bẹ́ẹ̀ ń jòkó yìí. Ìjòkó yẹn yàtọ̀ púpọ̀ gan. Allahu Akbar. Àwọn ọ̀yọ́ kúrùmù ara wọn púpọ̀. Níjòkólẹ̀ yìí, bàbá Lágége ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àfa àwọn tún máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí ìyá mi Ìbàdàn ni o. Torí bàbá tó bí àwọn bàbá Ìbàdàn ni wọ́n. Àwọn ìyá mi náà ni. Àwọn ìyá tí wọ́n bí bàbá wa Àgbà Lágége tòní, àwọn náà ni wọ́n jókòó yìí tí ń ṣe bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. Inú mi sì dùn pé Ọ̀yọ́ state la wà yìí. Inú bàbá Lágége sì dùn púpọ̀ wípé Ọ̀yọ́ state la wà yìí. Ìlú Ọ̀yọ́ la wà yìí. Ìlú Ọ̀yọ́ gangan la wà yìí. A wí pé ìlú Ọ̀yọ́ yìí ìgbà tí mo ti ní health issue mi ò jáde. Mi ò tí jáde lọ ọ̀nà tó jì. Àkọ́kọ́ tí kọ́kọ́ wá jáde rẹ̀. Tó jẹ́ òde gbogbogbò báyìí, gbogbo òlú báyìí, òde tó kẹrú báyìí, àkọ́kọ́ tí bàbá Lágége ọkọ̀ jáde ni. Sọ̀rọ̀ǹgbà tó wá ní Ọ̀yọ́ ló kàn. Mo ní àìń lọ ọbẹ̀. Allahu Akbar. Ìdí tí ń fi lọ. Àwọn bàbá mi. Ọ̀yọ́ náà ti lọ Ìlọrin. Allahu Akbar. Allahu Akbar. Abájọ ẹ̀yin Ọ̀yọ́. Allahu Akbar. Allahu Akbar. Ọ̀yọ́ náà ti lọ. Ọ̀yọ́ ni wọ́n ti lọ. Kódà mọ́mọ́lé wọ́n pàtàn lé wa fún wa ní Ọ̀yọ́. Allahu Akbar. Bàbá pa. Káì. Radiyallahu ta'ala anhu. Ibẹ̀ l'Abdullahi ti lọ Ìlọrin. Masha Allah. Allahu Akbar. Ilé ni bàbá Lágége wà nù. Ilé mo wá o. Gbogbo kọ̀sídà tẹ bá kọ́ tá a bá ráyè kà ẹ kó wá ká mọ̀ kó lọ lé tó bá dijọ́ mi ìtàlejò bá wá ẹ kọ̀ kọ̀sídà onílé ló wálé rẹ̀ lónìí. Bàbá wálé ni o, ẹ má pọ̀ mọ́ wálé o. Ee bàbá wálé ni. Bàbá wálé ni. Onílé wálé rẹ̀. Akramakumullah. Wọ́n á tara bẹ́ẹ̀ yẹn. Mo kí gbogbo ẹni tó wà lórí ìjókòó. Àwọn alága, àwọn obìnrin ni, àwọn ọkùnrin ni. Ẹ tójú mi ò lè ká tí ń bá tó máa dárúkọ yóò tún bá ṣìkò. Kíkí yẹn yóò yẹ kí n sáré lọ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Bàbá wa Yusuf ní kọ́ọ̀bà. Àhámọ́ kí gbogbo wọn. Àwọn bàbá Àwọn náà àfáà mi ni wọ́n jẹun. Allahu Akbar. Wọ́n máa pè mí ní pé bàbá ṣé mo tó wọn bí? Allahu Akbar. Mi ò tó wọn bí. Níjọ́ tó ń ṣe súnà mi ọdún táwọn wọ mọ́rkáàzì lónìí. Allahu Akbar. Ẹ̀wọ̀rọ̀ náà bó ti dùn tó lẹ́nu yín láti gbọ́ bẹ́ẹ̀ yẹn mi bá wí yóò yíwọ́. Ọ̀rọ̀ yẹn dùn púpọ̀ tó lẹ́nu yín láti gbọ́. Àbó ti rí mo wí yẹn. Síkè náà. Akramakumullah. Ọdún táwọn wọ mọ́rkáàzì náà bí mi. Allahu Akbar. Ọdún tó ń sì bí mi yìí àwọn náà mọ bá ṣe ṣe súnà mi. Allahu Akbar. Sọ bó ṣe rí yẹn. Mo kí wọn. Kí wọ́n. Àti gbogbo ẹ́ńtọ́rìjì wọn tó wá. Àti gbogbo ẹ́ńtọ́rìjì wọn láti lọ́rin. Bàbá Alágbàjì, bàbá Pọ́fẹ́sọ̀ Hamza Abdulrahim, Pọ́fẹ́sọ̀ Isa Alabi, Pọ́fẹ́sọ̀ Shambaki,
Professor Abdulrasheed Al-Muqaddam aláwòtí bàbá kí gbogbo wọn yányán bàbá wọn lè márùn bàbá wọn láìwọlé Abdulsalam láti rédíò Kwara bàbá kí n púpọ̀ bàbá wa tó ìsàrà ti ọ̀rọ̀ mẹ́ta ni màá sọ. akramakumullah. Akramakumullah. Wọ́n á wo bá mo ṣe fẹ́ kó gbogbo ẹ̀ jọ. Kí ni discipline? Tá bá mọ discipline, á mọ indiscipline. Á máa pè ní su'ul adab. Su'ul adab. Discipline. Indiscipline yẹn. Husnul adab. Discipline yẹn. Akramakumullah. Now, indiscipline yìí mo ti mú nú ẹ pé ìwà tá a wù lẹ́nu nínú indiscipline. Allahu Akbar. Akramakumullah. Adìbẹ̀ yóò yanjú ẹyọ kan bẹ́ẹ̀ wípé ìwà oníwàtá olórin tí kìí ṣe wa tiwa kìí ṣe ti mọ́kẹ́ẹ̀sì ní kí ẹ máa rákòókò láre ìkànnù indiscipline àwa ká ní káfílẹ̀ fáwọn tó ní. Ẹlẹ́ẹ̀kejì, kí ni indiscipline yìí bí sí wa lára nínú ìlú yìí? Ó kan olóṣèlú, ó kan aráàlú, ó kan gbogbo kálukú tí ò yọ ẹnìkan lẹ̀ torí pé a ní discipline. Bá jẹun àìní discipline á fi hàn bẹ́ẹ̀. Bá a bá fẹ́ lò dé á ní indiscipline á fi indiscipline hàn bẹ́ẹ̀. Gbogbo nǹkan gbogbo ìgbésí ayé wa ní Nàìjíríà yìí indiscipline òun ló rọ kiri ká. Níbo gbogbo ẹ̀ ṣe wá látara wa ni ìgbà kan à ń pariwo change ká change kúrò ní indiscipline ká bọ́ sí discipline àrò ìpẹ́ nìkan ni ó change ẹ̀ fún wa ni ààrẹ ni tí ó change ẹ̀. Change yẹn hadith anabi kan a sọ yìí pé. Sallallahu alayhi wa sallam. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Aya Qur'ani. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Change Ọlọ́run ò lè change wa àfi tá bá change látọwọ́ ara wa. Báwo la ṣe change? A fẹ́ ṣènáwó iná àpà a fòdí wọn sí. Gbogbo ìgbésí ayé wa iná àpà ni. Kódà àlàáfíà ara wa iná àpà lánàá. Béèyàn kan ó ṣe ìnáwó yóò ṣe ń jẹ́ oúnjẹ wèsì
oúnjẹ tó wéṣì yẹn ta ló fẹ́ jẹ èwo nìyẹn wọ́n bá bu oúnjẹ fún yàn ẹnìkan kò ní tó yóò ti rí ẹran ńlẹ̀ tí wọ́n sè é rẹpẹtẹ ńlẹ̀ báyìí ẹ fún mi lélẹ̀ yẹ fún mi lélẹ̀ yẹ fún yóò máa nà ká sí gbogbo ẹ̀ ìjẹ àpà oúnjẹ yẹn wá jẹ ń jẹ àpà gbogbo nǹkan tá a ní nínú àpà. Iná àpàtà ní ẹ̀ Al-Qur'an sì sọ fún wa pé wala yabluwannakum bi shay'in min al-khawfi wal-ju' wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarati wa bashshiri as-sabirin. wala nabluwannakum bi shay'in min al-khawfi wal-ju' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. a máa dán yín wò ẹ ti ní ó pọ̀ lára àdánwò tá a ṣe fún yín ni pé ẹ ní mímọ́. ولنبلونكم بشيء من الخوف والجوع. Àdábẹ̀rù sí yín lọ́kàn. والجوع. Á dèbí pa yín. ونقص من الأموال. Owó yín ò ní value mọ́. والأنفس. Wọ́n máa pa yín ẹ máa kú. والثمرات. Gbogbo nǹkan ọ̀gbìn oko. Àdán yín wò látàrí. وبشر الصابرين. Àmọ́ ẹni tó bá ní àtẹ̀mọ́ra ẹ bá mi fún wọn ní ìró ìdùnnú. الذين إذا أصابتهم مصيبة. Àwọn dáhà sí pé tádánwò bá bá wọn. قالوا إنا لله وإنا إليه راجعون. Ṣé kò ti dé nìsín? Ìjọ tí náírà wa bí wọ́n bá mú 100 náírà dání ó ralẹ̀. $100 yẹn á máa wí pé 50 kún ó ralẹ̀ o ó bẹ̀rẹ̀ lé. 100 náírà yẹn lé ní tó bá fún mọ́lá tó tọrọ bára yóò wò ẹ̀yìn yóò wò báyìí pé kí ló fóun ó sì lè mú báyìí kó ju mọ́lẹ̀ lójú títì lójú ẹ̀. Ọ̀rá smoke táyà kẹ̀kẹ́. ونقص من الأموال. ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. Ẹjẹ̀ mú dúró bẹ́ẹ̀ náà. Àdíìsì tí wọ́n á fi ká lẹ́sẹ̀ lẹ̀ torí àsìkò. Èyí tí mo ní tẹ́lẹ̀ mo fẹ́ nara tán ni. Àwọn bàbá tí wọ́n wà lórí ìjókòó àti kójú ọjọ́ ṣe rí àti bá a ṣe lò ó. Èmi náà tún á gbọdọ̀ pẹ́. Akramakumullah. Wọ́n ní bá a ṣe lò ó dànù. Allahu Akbar. Naam. Hadisu Shawka
máa wò. عن ابن عباس رضي الله عنهما òun ló gbàdí sí wa. أن النبي صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam. لما حج حجة الوداع nígbà tó ṣe hajj gbẹ̀yìn tó ṣe. أمسك بيده حلقة الكعبة tó ṣe yẹn òun náà ní hijjatul wada ló sì fi dágbére. أمسك بيده حلقة الكعبة ó wá ṣe tàwáàfù tán ó wá gbá aṣọ Káàbà mú. وهزها ọmọ jìjìjìjì. وبكى بكاء شديدا bu ẹkún. فقال أبو بكر رضي الله عنه Abubakar wa sọ pé مما بكاؤك يا رسول الله ọ̀pá ẹlẹ́kùn wà nẹ́bí. فقال àrẹ́bí wa ní كيف لا kí ló ṣe أبكي kí èmi sunkún. وهذه آخر حجة لا أموت بعدها eléyìí ni hajj gbẹ̀yìn tó wọ́n ṣe tó wọ́n ní ṣe ni. وأبكاني فراق الكعبة ẹkún tó ń pa mí òun ó fi Káàbà lẹ̀. وتوديع المسلمين ọwọ́ dágbére fún gbogbo mùsùlùmí. ثم قال wọ́n á pé ليبلغ الحاضر الغائب ẹni tí ò sí ẹni tó wà ń bí kó sọ fẹ́ni tí ò sí ń bí. إن مثلكم àpèjúwe yín ẹ̀yin mùsùlùmí. كمثل ورق بلا شوك إلى 700 سنة lọ́gọ́rùn-ún ọdún méje ẹ dàbí ورق بلا شوك ewé tí ò lẹ́gùn. ثم تكون أمتي ورقا وشوكا ẹ padà wá tún á di ewé tó ní ẹ̀gún. إلى تمام 1000 سنة ọgọ́rùn-ún ọdún mẹ́jọ. إلى تمام 1000 سنة tí tó fi pé ọgọ́rùn-ún ọdún mẹ́wàá. ثم تكون أمتي شوكا بلا ورق ẹ fi pé sẹ́ńtúrì mẹ́wàá. أكرمكم الله tó jẹ́ 1000 years. a sì wà ní ìjírá tá à ń ṣe yìí. à ń ṣe 1448. أكرمكم الله 1448 David di 1000 years. ورقا وشوكا ẹ léwé ẹ lẹ́gùn. ثم تكون أمتي ẹ̀gún tó ń bí yẹn. ẹ lè dáàbò bora yín ni. ìbàtẹ́ ẹ lẹ́gùn ọ̀lẹ ní ìgbà náà. الله أكبر ẹ lẹ́ni tó lè dáàbò bò yín. ẹ wà dẹni tí tẹ́yìn gan ó lè dáàbò bora yín. táwọn èèyàn máa wò yín pé wọ́n bẹ̀rù yín. إلى تمام 1000 سنة ẹgbẹ̀rún ọdún fi pé. ثم تكون أمتي شوكا بلا ورق lẹ́yìn 1000 years yìí. تكون شوكا بلا ورق ẹ kàn máa gún yàn káàkiri ni. الله أكبر ẹ ní léwé tí wọ́n máa fi bá dáàbò bò yín. ẹ ní kò ní sí bòjì kò ní sí kankan. فلا ترى فيهم irú ẹ̀ la wà yìí. شوكا بلا ورق shaukan bila warak. naam. فلا ترى فيهم إلا سلطانا جائرا lásìkò yẹn ẹ ní rọ́bà kan ẹ ní ráláṣẹ kan àyàfi kó jólójú. أو غنيا بخيلا olówó tẹ ẹ bá rí ahun ni. أو عالما راغبا في المال àwọn àfáà tẹ ẹ bá rí ńgbà náà
wọ́n máa cash out ni. Gbogbo àlùfáà tí a máa rí nígbà náà, àwọn àlùfáà tí wọ́n máa cash out ní kó lọ́lẹ̀ kó dowó kówó pé kẹ́mi sọ̀nù àníkárówó. Alima rọ̀bìbá fìlìmáàlì. Ábìdá mọ̀rọ̀ ìyàn. Àbẹ́nìkan tó ń sin lọ́hùn. Mọ̀rọ̀ ìyàn. Ló já sí pé kárí mi lásán ni. Áwùbọ̀tì ìrọ̀rùn kàzíbá. Àbí olówó oyè olòṣì òpùrọ́ tún ni. Àwòtájìrán fàjìrán. Àwòtájìrán Fàjìrán. àbí kó jó níṣòwò fàjìrán òkì ni. Sọ́nìhàn kha'inán. Oníṣẹ́ ọwọ́ tẹ́rì ń gbà náà kha'inán oníjàmbá ni. Shaykhan ghafilan. Àgbàlagbà tẹ́rì òpònú ni. Shaban fadihan. Ọmọ kékeré tẹ́bà rí gbà náà aláìlójútì ni. Aw imra'atan la haya'a laha. Àwọn obìnrin tẹ́rì gbà náà kò ní ní tìjú. Thumma qala Ukasha. Ukasha wa ni. كيف يكون ذلك الزمان يا رسول الله؟ Ẹbí báwo lásìkò náà ó ti rí. قال Ọ̀hà pé. يكون فيه قوم. Àwọn kan wà àwọn ọjọ́ kan wà nígbà náà. يصلون. Wọ́n máa kírun. ويصومون. Wọ́n máa gbààwẹ̀. ويقرؤون القرآن. Wọ́n sì máa ka Al-Qur'an. ولا يجاوز. Ẹ̀rí gbogbo ó dùn. ولا يجاوز حناجرهم. Àmọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe nì kò kọjá èjìká wọn. أقوالهم أحلى من العسل. Ohun ẹnu wọn dùn. Ó dùn ju oyin lọ. وأفعالهم أنتن من رائحة البصل. Àmọ́ tẹ bá wo iṣẹ́ ọwọ́ wọn. Àǹtánú mi mọ̀. من رائحة البصل. Ó rùn ju àlùbọ́sà lọ. قلوبهم مسودة Ọkàn wọn ó dúdú. بعملهم Pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe. وخبث سرائرهم. Àti kọ̀ọ̀rọ̀ wọn tí ò dáa. فقال Bàbá rí pé. ما علامة ذلك يا رسول الله؟ Àti mọ básíkò náà ti rí kí láàpẹẹrẹ tá a fi mọ ẹ́ básíkò yìí ni. قال Ọ̀hà rí pé. إذا أكرم الشعراء. Lásìkò gbà yẹn. Àwọn akọrin lẹ́rìí tí wọ́n máa pọ́n. وأهين العلماء. Àwọn àáfàá wọn ò yẹpẹrẹ wọn ní tó nǹkan kan lọ́dọ̀ yẹn. وتشاور النساء. Tí wọ́n bá dámọ̀ràn obìnrin ni wọ́n pè tí wọ́n fi bá dámọ̀ràn. وخلق في الأموال الربا. Owó wọn usury ni ó bo owó wọn mẹ́lẹ̀. يجعل Yóò dàpọ̀ mọ́ owó wọn. Wọ́n ní Islamic Bank ní ìsìn. Rìbá tó ti parẹ́ tánàbí ti gbégi lé. Nínú Hijjatul Wada yìí náà ló gbégi lé. Pé ẹ má gbowó owó rìbá. Owó tó bá yáyàn òun ni kò gbà padà. Àmọ́ pé owó èlé kan pípé torí mo yẹ ẹ lówó. Owó èlé yẹn mo gbọ́dọ̀ gba interest lórí ẹ̀. Islamic Bank tí Nàìjíríà ń ṣe ẹ béèrè. Ṣé rìbá kọ́ yẹn? Kìí ṣe pé mo ń sọ lásán o, mo fara kí i ni. Allahu akbar. Àmọ́ fara gbá. Aṣọ ìsìláàmù ni wọ́n wọ̀ wá. Adébẹ̀tán lábá ní rìbá. Nìṣó ká lè lọ.
وخلط في الأموال الربا يجعلون الدنيا فوق رؤوسهم. wọ́n hu ayé sórí báyìí ni. ayé o. والعلم والقرآن وراء ظهورهم. Àlùkùránì àti mímọ̀ yìí wọ́n kàn fọwọ́ jù sẹ́yìn báyìí. قد صار الكشف فاكهتهم. Ìpápánu wọn ìdàlẹ̀ ní jàmbá ni. وغيبة الناس مجالستهم. Ìjókòó tí wọ́n bá jókòó tí wọ́n máa sọ̀rọ̀ báyìí. وغيبة الناس مجالستهم. Ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n máa sọ. يرفعون الأصوات بالمساجد. Ohùn ó ga ló mọ́ṣáláṣí. لحديث الدنيا. Ọ̀rọ̀ ayé ni wọ́n máa sọ. لا يرحم غنيهم فقيرهم. Olówó inú wọn ò ní ṣàánú tálíkà. ولا يوقر صغيرهم كبيرهم. Àwọn kéékèèké ò ní pọ́n àgbàlagbà lé. زمان Àsìkò kan ni. يركب فيه الفروج السروج. Obìnrin ó máa gun mọ́tò. وتأكل القضاة الرشاء. Ìyẹn pé obìnrin ó máa gun nǹkan tó ga. Allahu Akbar. Mọ́tò tọkùnrin ò rí gùn. Mọ́tò tọkùnrin ò rí gùn. Ẹ máa rí níbi àwọn obìnrin bẹ́ẹ̀. وتأكلون القضاة وتأكل القضاة الرشاء. Àwọn adájọ́ ò ní jẹ nǹkan kan mọ́ àfi bribe. ويشهد Lórí adájọ́ báyìí yóò sì yí ẹjọ́ padà. ويشهد أهل العدول بالزور. Àwọn tí ó máa jẹ́rìí gidi ó máa jẹ́rìí èké. يخفى فيه الحق. Òdodo gan ó pa á mọ́. ويظهر فيه الباطل. Irọ́ ni wọ́n máa fi hàn. وتشيد البناء. وتشيد البناء. وتهان المساجد. Kọ́ ilé gidi, ilé gogoro. وتهان المساجد. Ilé wọn ga jù mọ́ṣáláṣí lọ. ويسلم الأحرار عبيدهم. Àwọn ọmọlúàbí wọ́n sì máa jẹ ọmọ ẹrú, wọ́n máa jẹ owó ẹ̀ mọ́lẹ̀. وتأكل الأم فيه كسب فرج ابنتها. Ìyá ó máa wá sọ fọ́mọbìnrin tó bá bí pé lọ́ọ́lọ́ta. Wọ́n ń pè wọ́n ni. Lọ́ọ̀fì ń tó ní wá ń tó ní. Àjẹ́ mi wà bí irú rẹ̀ ní tí ń tọ́jú màmá mi. Al-mu'minu baynahum zalilun. Mùmínì gidi yóò wá dẹni tó yẹpẹrẹ láàrin wọn. Wal-fajiru azizun. Òkínú wọn òun lábí. Yakunu fihi al-amiru kal-asadi. Lásìkò yẹn àwọn aláṣẹ wọn wá dàbí kìnìún. Wal-qadi kaz-zi'bi. Àwọn adájọ́ yóò wá dàbí kọ̀lọ̀kọ̀lọ̀. Wat-tajiru kal-tha'labi. Àwọn olùtajà nù wọn, olówó nù wọn kàkà àlà. Gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀. Wal-fasiqu kal-kalbi. Òpùrọ́ nù wọn wá dàbí ajá. Wal-mu'minu kash-shati. Ẹni tó jẹ́ mùmínì pé ẹ wá ṣe tọ́lọ́run. Tọ́lọ́run ló ṣe pé wọ́n sí lóòótọ́. Òun wá dàbí ewúrẹ́. Thumma baka Wá Rasulullah. bá mi wo ewúrẹ́. Faqala ya laha. Ànábì ni a bá wo ewúrẹ́ tó wà láàrin kìnìún àti kókò àti kọ̀lọ̀kọ̀lọ̀ àtajá. Oúnjẹ gbogbo wọn nù. Sallallahu alaihi wasallam. Bá a fa àti dì nìyẹn. Mùmínì ó dàbí ewúrẹ́ tí ń bẹ láàrin kìnìún Yóò ti rí nìyẹn. àti kókò àti kọ̀lọ̀kọ̀lọ̀ àtajá tọ́já sí pé òun ló ń jẹ gbogbo wọn. Ẹnu kí wọ́n pín háwọ́ ni kọ́lọ́ kó ṣàánú mùmínì. Ọlọ́run kó ṣàánú wa.
Àmín. Ònìyàn o. bó ti rí Akramakumullah. Ṣé mo rí kátó láàrin Akramakumullah. ìṣẹ́jú tí ó pọ̀? Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. bàbá gẹ́gẹ́ tí bàbá èsì tó tó wá wọ́n sì fi àpá wa sàrùmí ọ̀yọ́ bàbá gẹ́gẹ́ tí wọ́n púpọ̀ bàbá gẹ́gẹ́ tí bàbá wa ní púpọ̀